Ẹ káàsán ẹ̀yin ará ilé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa lórí àwọn ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí social media pàápàá jùlọ lórí ọ̀rọ̀ wòlíì àti ajínrere Àgbàlá Gabriel. À ń gbọ́ àwọn conversation kan tẹ́nìkan pè wọlé lórí péèjì àwọn kan nípa ọ̀rọ̀ babaláwo kan tí wọ́n sọ wípé òun ní ṣiṣẹ́ fún Àgbàlá Gabriel. Láì dènà pẹnu, bàbá, kí lorúkọ yín? Orúkọ tèmi ni Ààrẹ Gbẹ́ládé Ifátúnmiṣe Pópóọlá. À ń gbọ́ nǹkan kan bí awuyewuye pé látàrí conversation tá a gbọ́ lórí ayélujára wípé ẹ̀yin lẹ̀ ń jẹ́ oníṣẹ́ ńlá, ṣé bẹ́ẹ̀ ni? Èmi mò ń jẹ́ oníṣẹ́ ńlá, bẹ́ẹ̀ ni. Láì dènà pẹnu, wọ́n ní ẹ̀yin ni babaláwo Àgbàlá Gabriel, pé ẹ̀yin ni Àgbàlá Gabriel ń lò tó jẹ́ pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin gangan l'Àgbàlá Gabriel faratì. Bàbá, bó lọ̀rọ̀ ń ṣe jẹ́ gan-an? Mo kí gbogbo jákèjádò Nàìjíríà níbi tí a bá ti gbọ́ ohùn mi. Èmi kì í ṣe babaláwo tí Àgbàlá Gabriel ń lò. Débi pé èmi àt'Àgbàlá Gabriel ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, kò ní nọ́mbà tèmi gangan. À ń gbọ́ yín. Èmi kò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, kò ní nọ́mbà tèmi gangan fún alára mi. Àìjọ ṣe bó mo ṣe ń gbà àwọn ọ̀rọ̀ yẹn, ó jẹ́ ìyàlẹ́nu pé babaláwo t'Àgbàlá Gabriel ń lò wọ́n ní oníṣẹ́ ńlá. Mo wà surprise pé ibo la ti pàdé. Àìjọ sọ̀rọ̀, àìsọ lọ́rọ̀ àti social media àti lójú ayé, àìsọ lọ́rọ̀. Ìta tó wá gbọ́ ni wípé wọ́n ní kódà wọ́n lè ń fọwọ́ gbáyà pé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí o, kéèsì yẹn ó die down pé torí wípé ẹ mọ̀ pé ó ní connection. Ẹ̀ẹ̀kejì, wọ́n lẹ́ẹ̀ tó mọ̀ wípé pẹ̀lú àwọn ìgbìyànjú tẹ́ ẹ máa ṣe fún un pé kéèsì yẹn máa die down. Ṣé lóòótọ́ lẹ̀ ń ṣègbìyànjú fún un? Irọ́ ńlá gbáà ni ẹni tí ó sọ irú ọ̀rọ̀ yẹn sọ pátápátá. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Àmẹ́ni yẹn ń sọ̀rọ̀ bígbà tó mọ̀ yẹn ni. Irú ẹni yẹn lè mọ̀ mí because ó kọ tó dákọ yẹn ó lójú àwọn tó mọ̀ mí sí oníṣẹ́ ńlá. Bọ̀ bí wọ́n yẹn ṣe wá dákọ mi pé oníṣẹ́ ńlá yẹn, mo wà surprise pé wọ́n ní lẹ́yìn Ọlọ́run èmi ló tún kù. Bí n ṣiṣẹ́ f'Àgbàlá Gabriel, ọ̀rọ̀ kérúbù àti sẹ́ráfù àbọ̀ wòlíì kò kan èmi. Ẹ kì í dá sọ̀rọ̀ wòlíì. Àti àwọn wòlíì àjẹmọ́ wòlíì àbí àáfàá mi kì í dá sí. A tún wá gbọ́ wípé wọ́n lẹ́ẹ̀ tó pe ọba Solomoni lójú ẹni yẹn gan-an. Èmi kò ní nọ́mbà ọba Solomoni ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ fún alára mi. Àìjọ sọ̀rọ̀, àjọ fọ́lù ara wa ní online kankan. Bó o wá ní ti Saheed Òṣùpá ṣe jẹ́? Kódà tí mo bá gbé Saheed, mo máa ń gbọ́ kíṣẹ́ẹ̀tì ní àríra sójú rí. Ẹ máa ń gbọ́ kíṣẹ́ẹ̀tì ta ni sà? Saheed Òṣùpá. Ẹ ríra sójú. Àìní nọ́mbà Saheed Òṣùpá lọ́wọ́. Pẹ̀lú bẹ́ẹ̀ ni ó ṣe dákọ yín tẹ́ ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò rí bẹ́ẹ̀. Kí wá ní tẹ́ ẹ rò pé ẹ lè ṣe? Àbí kí ni ọ̀nà àbáyọ tí ọ̀rọ̀ yìí tí ó fi kan àwọn èèyàn lára pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ yìí pẹ̀lú irú ẹni tí ó lóun wá sọ́dọ̀ mi yẹn, tí mo dọ́jọ́ rẹ́kọ̀dù yẹn kóun wá sọ́dọ̀ mi, kódà mo tún sì fàájì fóun, mò ń gbé 3 bedroom flat. Kí irú ẹni rẹ̀ tó bá ní evidence lọ́wọ́ bóyá bíi rẹ́kọ̀dù àbí fọ́tò tèmi àtẹni ẹ bá jọ yà, kó jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ò gbọ́. Ìyẹn rẹ́kọ̀dù voice note tẹ́ ẹ bá jọ ṣe rí. Tàbí fọ́tò èmi àti ẹ̀ nígbà tó wá sọ́dọ̀ mi. Tẹ́ ẹ jọ yà. Ó lè sọ fún òun tó wá sílé ọ̀dọ̀ mi pé 3 bedroom flat mò ń lò. Ibi tó bá wá ń bẹ̀ ó jẹ́ kí n mọ̀. Ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo ọmọ Nàìjíríà o. Babaláwo tí wọ́n ń pè ní Akin oníṣẹ́ ńlá rèé. Babaláwo tí wọ́n sọ wípé òun ni bàbá àṣàlẹ̀ Àgbàlá Gabriel rèé. Èèyàn ńlá kan tiẹ̀ ni èmi pè wọ́n tí mi ò mọ̀ wípé àgbàlagbà ni wọ́n pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbé dání ná. Torí ọmọdé wòlíì, ọmọdé àfáà, ọmọdé babaláwo, Ọlọ́run ti tò wọ́n sí ipò àgbà ni. Àwa la pè wọ́n, adúpẹ́ pa pè yín pé ẹ jẹ́ wa. Àmọ́ tí àwọn ọmọ Nàìjíríà bá tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ síwájú àti síwájú sí i, ṣé wọ́n lóore ọ̀fẹ́ láti bá yín sọ̀rọ̀? Anybody lórí ọ̀fẹ́ láti pè mí láti bá mi sọ̀rọ̀. Torí ẹ̀sùn ìbàlórúkọ jẹ́ ó ní ẹ̀sùn tí ọmọkùnrin ń fi kàn yín sí Àgbàlá Gabriel o. Irú ẹni tó sọ̀rọ̀ yẹn gangan mi ì dá mọ̀. Tí irú ẹni bẹ́ẹ̀ bá lè jáde pé bóyá ẹni ó lè jẹ́ ẹni tí mo mọ̀, mi ì mọ̀ irú ẹni yẹn. Èèyàn kẹ́hìn sí ìwá sọ́fíìsì ọ̀dọ̀ mi, kò sọ́mọ wòlíì kàbí àbákan ọgbà láàyè lọ́dọ̀ mi. Ẹ̀yin ò gba wòlíì láàyè ní. Ìgbà wòlíì kan láàyè tàbí àáfàá láti wá sọ́dọ̀ mi. Ọ̀dà bọ́ba tó ṣe jẹ́ gbogbo ìwọ ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀, babaláwo tí wọ́n sọ wípé
ó ní babaláwo Àgbàlá Gabriel rèé ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí kó dé ọ̀dọ̀ ọkùnrin tó pè wọlé sórí péèjì ẹni tí wọ́n ti pè pàgbàlá Gabriel ló babaláwo ẹni tí ọba ṣẹ̀ èmi ò rò pé ó yẹ ká purọ́ máa láìṣẹ̀ o bóòtọ́ ọ̀rọ̀ bá ṣe rí bọ́rọ̀ bá ṣe rí gan ló yẹ ká sọ bàbá yìí sọ wípé àwọn ọ̀rọ̀ Àgbàlá Gabriel rí wọ́n láwọn ọ̀jọ́ lájọṣepọ̀ rí wọ́n lágbàlá Gabriel ọ̀pá wọn rí àwọn ò pé Àgbàlá Gabriel gangan rí kí wá lórí tá a fẹ́ mọ parọ́ máa láìṣẹ̀ ìtọ́ bá ṣe tí ọ̀bá dáa tágbàlá Gabriel bá ṣe tí ọ̀bá dáa ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún ìyẹn ò ní pé ká parọ́ mọ́ o ìwọ náà share program ẹ̀ follow mi kí n follow ẹ padà kí ìwọ náà sì comment opinion tiẹ̀ náà sí abẹ́ comment section yẹn lágbára Ọlọ́run ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́ràn ayé ò ní ìdílé wa lórí o ire o ire kàbìtì.